ọ̀rọ̀ yìí bá Wàsíù wí láàárọ̀ yìí ó dẹ̀ bá olórí burúkú ya Mohbad wí ṣé ń gbọ́ mi a clear conscience fear no accusation ó bá Wàsíù wí ó dẹ̀ bá ya Mohbad wí láàárọ̀ yìí ọ̀nà tó fi bá Wàsíù wí ni pé wọ́n ní lẹ́fọ́ o ó ní o ó lẹ́fọ́ òun ò kì í ṣe torí àkìtàn èèyàn tó ti ń ṣiṣẹ́ pẹ̀lú Wàsíù for 32 years ó bọ́ta ó sọ pé bí Wàsíù ṣe rí ni ẹ̀yin olórí burúkú tẹ́ bá ṣiṣẹ́ paraventure bí ó do yín ni paraventure bí ẹ̀kan wà coincident láti jẹ́ kó kì í true èèyàn kan paraventure bí ó fún yín lówó ni you don't know him súnmọ́ bàbá yìí ti mọ̀ láti kékeré wọ́n gbé fọ́tò wọn sí ó ti bá Wàsíù bẹ̀rẹ̀ nígbà tó ti bẹ̀rẹ̀ ṣẹ́yìn lẹ fẹ́ sọ bó ṣe mọ̀ Wàsíù sí ni it is so unfortunate táwọn kan sọ pé ó lè ní kò ní ìtẹ́lọ́rùn ìtẹ́lọ́rùn wo èèyàn báyọ̀ ṣiṣẹ́ fún 32 years tẹ́ bá lọ sọ́jà ń sì tó lọ ra nǹkan ó máa fún ọ lówó ó máa deliver nǹkan tó ra yẹn fún ẹ bẹ́ẹ̀ náà ló ṣe rí fún Wàsíù àti bọ̀bọ́ tá à ń sọ yìí àbí nǹkan tí mo sọ yẹn ó ṣiṣẹ́ fún Wàsíù ni Wàsíù ò mú from the gutter pé òun fẹ́ fún lówó so ẹ sọ fún mi oore wo ni kò mọ̀ because ibi tí mo ti ń ṣiṣẹ́ nílùú mi tí mo wà yìí a máa pè kankan ní benefit tó bá salary wa wá bàbá yìí ò gba benefit kankan tó bá salary ẹ̀ wá Wàsíù kàn ń lò wọ́n ni tó bá yẹ pé Wàsíù ń kọrin kò lálùyọ a lè accept but Wàsíù ó lu àlùyọ lórí iṣẹ́ tó ń ṣe yìí kí ló dé tó ń fara ní èèyàn kí ló dé tó ń fara ní ọmọlàkejì ẹ̀ kí ló dé tí alákàrà tí ò fẹ́ jẹ́ kẹ́nìkejì dín Wàsíù dáńkú ìgò màtẹ́sì ìkà èṣù ọ̀dàrà ẹ máa love and like tó bá flag show yìí I might come back I might not come back so love and like 32 years is not a child's play it is not moi moi ẹ dẹ̀ fi rọ́bò tọ́ now that is not my bone of contention my bone of contention is àwọn olórí burúkú tó tẹ̀lé Wàsíù lẹ́yìn tó ń kọrin fún àwọn olùgbé ẹ wá ń bọ́ta what are you trying to come out to cover what are you trying to come out to tell us what narrative are you trying to put out there about Wàsíù I am saying it with my full chest Wàsíù is all shades of bad leader is all shades of bad attitude his attitude stinks his relationship with his workers with humans it stinks let's call a spade a spade coming for Wàsíù this morning does not mean I hate him tó bá ṣe nǹkan tó dá lọ́la I will celebrate him you all know me for that ìgbà tó kọrin tó ń bá Tinubu wíńjọ sí pé kó jọ ebi ń pa àwọn èèyàn kí ni mo ṣe I was the first person that posted it on my Facebook page. I celebrated him. I prayed for him. So coming out for him now does not mean I hate him. I just hate his attitude towards human beings, towards his workers. Am I communicating? So coming out to say àwọn òṣìṣẹ́ wa ń bọ́ta wọ́n wá sọ pé Wàsíù ṣe dáadáa fáwọn sórí gbogbo yín burú ni ẹ̀yin tẹ́ ń ṣí ẹ̀ ẹ̀yin tẹ́ ń sọ pé kán gbọ́ nǹkan táwọn òṣìṣẹ́ ń sọ ẹjọ́ ta lè ṣíṣe ò bá gbé bí òun ṣe légbò ṣe gbogbo yín rántí pé àwọn pípù yìí wọ́n yìí wà lábẹ́ Wàsíù yìí ń fún wọn lówó oúnjẹ bó jẹ́ tọ́rọ́ kọ́bọ̀ wọ́n yìí fi ń bọ́ ọmọ wọn ṣe expect káwọn náà bọ́ta kọ́ support bọ̀bọ́ yẹn ni mo lè bẹ́ẹ̀ ti ayé mi bọ̀bọ́ tó bọ́ta sọ̀rọ̀ yìí òun àtàwọn gúùpù Wàsíù tọ́jọ́ ń kọrin yẹn wọ́n jọ máa sọ pé àwọn máa bọ́ta sọ̀rọ̀ ni at the last minute ló máa padà máa jó lọ mò ń wẹ̀ yẹn ọ̀rọ̀ ọmọ aráyé mo ṣe pé bàbá ìkọ́ nìkan ló decide pé òun máa wá sọ̀rọ̀ Wàsíù òun àtàwọn kan nínú báǹdì yẹn ló máa ti jọ sọ but ìgbà tó time gbogbo wọn sún mẹ́yìn ìyà ń jẹ wọ́n náà ẹ wo bí gbogbo wọn ṣe rí ó ní ibi tẹ́ ti máa mọ̀ ipò ọ̀gá da ara ọmọọṣẹ́ lẹ ti máa mọ̀ ẹ gbàgbé ọ̀gá ń sin ọ̀gá ti lówó ara ọmọọṣẹ́ lẹ ti máa mọ̀ pé ọ̀gá yìí dá sáwọn ọmọọṣẹ́ ẹ wá lọ ń gbé àwọn ọmọ
àwọn ọmọ ṣe Wàsíù dáde. No, ṣé rò bí pọ́n máa bọ́ta wá sọ pé Wàsíù ò dá ni? Are we not? Ṣé a máa ń ronú pẹ̀lú ìwòdì wa ni? Ṣé retí káwọn ọmọ yẹn bọ́ta kó sọ pé Wàsíù ò dá ibi tó ti yìí ń jẹun kò kọ́ ọbẹ̀ wọn? And ẹ má gbàgbé pé all these guys are under the influence of Ogun. Ṣé gbọ́ tí bàbá Báṣọ̀run Gáà, bàbá onílù yẹn tó sọ pé àwọn lọ sún ẹ̀, ó gba aṣọ àwọn, ó ń lo aṣọ àwọn táwọn bá ti wọ̀kù táwọn ti làágùn sí, ó ń lò ó. These guys are under the influence of diabolical things. Àbíkọ́ yẹn yín, kò sí nǹkan táwọn boys lè ṣe, wọ́n ti di mùmú bí Wàsíù ṣe wà yẹn, àràgbà tún ra mú ni, ó tún máa lọ tún ògùn ẹ̀, ó tún máa lọ tún renew ni, because ó ti rí pàṣírí tí ń tú. Gbogbo yín wá ń bọ́ta, ẹ̀ ń sọ pé kọ́gbọ́n nǹkan táwọn ọmọ ẹ̀ ń sọ. Àṣàǹtí kọ́lọ́run bá mi fọ̀run kẹ́, Àṣàǹtí sọ̀rọ̀ nípa Wàsíù títí tó fi kú. Wọ́n sọ pé kidney ló pa, báwo la ṣe fẹ́ mọ̀? Àṣàǹtí tó wà ní Àṣàǹtí Ṣòlè London bí ló wà, mo máa gbé interview yẹn síta fún yín. Àṣàǹtí Ṣòlè mọ Wàsíù náà, òun náà sọ ìlọ́tí pa Wàsíù kó tó kú, and we are talking about 2-3 years ago. L'Àṣàǹtí Ṣòlè ti ṣe fídíò yẹn. Another man tó bá Wàsíù ṣiṣẹ́, òun náà ti bọ́ta sọ̀rọ̀ náà tí ò ṣiṣẹ́ pẹ̀lú Wàsíù mọ́. What are you people saying? Please, ẹ jẹ́ ká ṣe kódà. Àwọn là ń wá change. Àwọn là ń wá kí Nàìjíríà dá. But tá bá ń fi gbá burúkú, tá bá ń fi òótọ́ borọ́, àbí ká má lè sọ fún àwọn tó ṣẹ̀ pé wọ́n ṣẹ̀. Ẹ lè wojú àwọn politician kẹ́ sọ pé wọ́n dá. Ṣùgbọ́n ẹ lè bo Wàsíù. Tẹ́ bá ń bo Wàsíù, báwo ló ṣe fẹ́ change? Wàsíù is all shades of evil towards its band boys. Let's call a spade a spade. Tá bá wí a máa kú, tá bá wí ọmọ kan náà la máa lọ. Ẹ ṣe kú jẹ́ ká sọ ká kú. Now mo máa kọ àkọ́kọ́ fún yín láàárọ̀ yìí. The more you people are coming for that guy, I have a lot of evidences. Èmi kò jẹ́ nìkan, tí bá ti sọ̀rọ̀ mo ti kú ńbẹ̀. Ọ̀rọ̀ Mohbad ìtòrò tí ó ti la ẹ̀mí lọ ni mo ṣe jókòó tì. Gbogbo àwọn èèyàn mọ̀ mi pé tí bá ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ti kú ńbẹ̀. But the more you people are coming out to debunk nonsense, the more tẹ́ ń bọ́ta láti wá sọ pé irọ́ ló ń pamọ́ Wàsíù, ilẹ̀ ti kún with evidence. Wàsíù ṣe dáadáa rárá, ilẹ̀ ti kún gan. But the more you people are coming out to tell people that wọ́n parọ́ mọ́ Wàsíù ni, ṣé ń gbọ́ mi? The more ni mo ní evidence, ó ti kún inú fóònù mi already. Mo kàn wò pé ẹ jẹ́ kí Wàsíù máa lọ. Mo ti sọ nǹkan tí mo fẹ́ sọ. But the more tí gbogbo yín wá bọ́ta báwọn ọmọ olórin, àwọn tó yẹ pé they are suffering and smiling. They are suffering and smiling. Ẹ wá ń bọ́ta ẹ sọ pé wọ́n parọ́ mọ́ ni, Wàsíù ṣe dáadáa sí yín. Ìgbà tí mo ń tẹ̀lé Wàsíù ni mo kọ́lé mẹ́ta. Bàbá yẹn sọ náà, ẹ lọ wo bàbá yẹn náà. Ó ní gbogbo wọn ni ìyà ń jẹ. Ó ní ìyà ń jẹ gbogbo wọn back to back. Àbíkọ́ yẹn wọ́n dẹ̀ ń bọ́ta, wọ́n dẹ̀ ń fi rọ́bò tọ́. Who does that? You people are suffering and smiling. Wọ́n fẹ́ gba èrò mọ́ yín lọ́wọ́ ikú. Àbíkọ́ yẹn, I'm going to be reading something for you this morning. Ṣé ń gbọ́ mi? Màá kà kọ́kọ́ fún yín láàárọ̀ yìí. Ẹ bá mi dìímú. Mi ní ká jù bẹ́ẹ̀ lọ. Màá wá bọ́ sórí ọ̀rọ̀ ya Mohbad. Màá fílẹ̀ bẹ́ẹ̀ yẹn. The more tẹ́ bá ṣe ń bọ́ta, tẹ́ bá ṣe wá ń sọ fún mi pé èèyàn dáadáa ni Wàsíù. Ìyà tí Wàsíù kọ sí wọ, ó yàtọ̀ sí ìyà tí Wàsíù kọ sí àwọn ọmọ tó ń ṣiṣẹ́ fún. Adani níta má dání lé nírú àwọn Wàsíù yẹn. Mo mọrú wọn dáadáa. Wọ́n máa ń da níta ṣùgbọ́n wọ́n ń da nínú ilé. Àbíkọ́ yẹn ṣebí pásítọ̀ kan tí mo súnmọ́ ń jọ sí. Inú church ẹ̀ ni tẹ́ bá wá definition of poverty ní sẹ̀lẹ̀, inú church ẹ̀ ló wà. Gbogbo àwọn aráàlú òyìnbó ló máa ń ṣò, ó kàn fi ń ṣe kàríkàṣọ ni. Tẹ́ bá ṣe ń wọlé lọ́tí máa tọrọ owó lọ́wọ́ yín, tẹ́ bá ṣe ń wọlé, sùtánà wọn pọ́n bí ilé ilẹ̀ ni. Ṣé ń gbọ́ mi? But the same pastor yìí náà ló máa ní kán wá dáwó. Just because he wants to show the world. Ó ń wá followers, ó ń wá kán máa sọ pé he's a good pastor, he's a good pastor.
ṣé ń gbọ́ mi gbogbo àwọn workers ẹ̀ méjì mẹ́ta mẹ́rin márùn ní èmi yìí fún lówó kó fi gbalé ní èmi yìí fún lówó back to back lóṣooṣù nínú church yẹn ń gbà yẹn àwọn tó ń tẹ̀lé lẹ́yìn ebi ń pa wọ́n àwọn ará church ẹ̀ ebi ń pa wọ́n òun kẹ̀ ló máa ní kó wá dáwó ló máa pèèyàn láti ìtàkọ́ wa kó meanwhile àpapín lówó yẹn. I have seen a lot. So when you see people that are close to these people talking, please allow them to vex. Allow them to pour out their mind. Ẹ má shut one up so that ẹlòmíì ò ní jẹ́ victim. Ṣé láwọn èèyàn bẹ́ẹ̀ yẹn, àwọn ló máa ń dá nílé. Ẹ wojọ́ tí pásọ̀ yẹn sọ pé òun lọ títì, òun rí ìyá tó ń gbálẹ̀ kan, ó lóun kó 500,000 fún. Ẹ lọ wo countenance àwọn tó ń tẹ̀lé lẹ́yìn. They are hungry. They are hungry. I am telling you this for free. Eléyìí ò ṣe pé yàn ń bá yàn jẹ́. Àwọn people yìí, àwọn tó ń ṣiṣẹ́ fún wọn, ebi ń pa wọ́n, ìmí ò rí school owó ọmọ sọ́nu wọn. Ẹ̀yin dẹ̀ lè máa bọ́ta lè máa ní Wàsíù dá. Wàsíù ń ṣe dáadáa ń ta lóòótọ́. But ṣó ṣe dáadáa táwọn tó jẹ́ kó jẹ́ Wàsíù. Àwọn tó gbé débi tó délé ní Wàsíù ò lè dá débi tó dé, igi kò ń dágbó ṣe. Èèyàn kò ń jẹ́ àwádé, ó máa ń sọ pé àwádé ni. Without these bad boys, there is nothing called Wàsíù. Am I communicating? So why are we changing the narrative? Ẹ jẹ́ kí Wàsíù bọ́ta kó wá sọ̀rọ̀ náà. Kí ló dé ló ń gbé àwọn ọmọọṣẹ́ kó wá máa sọ̀rọ̀? Àní mo béèrè pé olórin mélòó ni Wàsíù fà lọ́wọ́ sókè láyé ẹ̀? Kò sí now little táwọn ọmọ yẹn tún manage àwọn little supporter àwọn fans wọn tó lówó lọ́wọ́ Wàsíù àtújàgbà. Ìjọ́ wo la fẹ́ ṣe léyìí dà? Ẹ jẹ́ kí sáré gbé yín débẹ̀. Mo ń bọ̀. This is a family of Wàsíù. Mi fẹ́ disclose family ẹ̀ tó jẹ́ ni, but family ẹ̀ jẹ́ Wàsíù gidi gan ni. Yeah? Wàsíù's father had a few children. Ṣé ń gbọ́? Wàsíù's father had a few children, mostly men and women. Yeah? When he started his music career in Lagos, Enuowa, and its environment, the brothers, that is Wàsíù's brothers, blood brothers, the brothers supported him with all they had. They were always at his shows to support him. Lamely, Akim aka 909, Muka aka Tunde, Lekon aka Lokoso, and their cousins and friends, Laide Baby, Alatishe, Kanimodo, etc. Shengbo. He stopped identifying with them when they were broke. Ìgbà táwọn ẹ̀gbọ́n yìí tán broke, he stopped identifying with them. Ẹ lọ wo Wàsíù dáadáa. Ẹ lè rí Wàsíù kó bá tálákà ṣe. Ẹ lè rí Wàsíù kó súnmọ́ ẹni tí ò ní. Ẹ jẹ́ kí n máa kà lọ. So when he became big, he dropped their last name, Anifowose. When Wàsíù became big, he dropped their last name, which is their surname, Anifowose. Ẹ dẹ̀ notice pé Wàsíù kò ń dárúkọ Anifowose yẹn mọ́ lóòótọ́. He ditched the family house at Odiolowo Street, Ijebu-Ode. He stopped relating with his brothers. He abandoned his brothers for the big boys. His brothers had financial difficulties and medical situations. Shengbo, and tó bá lè treat àwọn blood brothers Tony financial difficulties at the medical situation. His brothers had financial difficulties and medical situations, and Wàsíù turned his face away from them. As I speak, his brothers are dead, one after the other. The last one of them died last month, Akim 909. Hello, confirm, continue, sorry. Last brother Wàsíù, he died last month. They call him Akim 909.
Wasiu took Yetunde Anifowose, Lekan Lokoso's first daughter. He took her in to help him raise all his children by different women. Yetunde served Wasiu and his children. Yetunde ọmọ ẹ̀gbọ́n ẹ̀, ó mú ipò ń fẹ́ tọ́jú ẹ̀. Yetunde served Wasiu and his children. We all expected Wasiu to at least set Yetunde up after serving him and his children. Wasiu kò help ọmọ Yetunde yẹn. Ṣé ń gbọ́? Ẹni tí ó help ọmọ ẹ̀gbọ́n ẹ̀ pẹ̀lú bó ṣe serve ẹ̀ tó, ẹ wá ní kó help ẹni tó ń kọrin fún. We all expected Wasiu to at least set Yetunde up after serving him and his children. Wasiu is very diabolical, stingy, self-centered, heartless, and arrogant. I'll repeat that place. Wasiu is very diabolical, stingy, self-centered, heartless, and arrogant. As I speak, we don't know where Yetunde Anifowose's whereabouts is. We are not sure. Some said Wasiu sexually molested that girl. Please help us ask Wasiu, where is Yetunde Anifowose? I rest my case. Shengbomi, mo fi sílẹ̀ bẹ́yẹn. I have a lot, voice notes, everything. I have it. People really came to me. Àwọn èèyàn wá bá mi gan ni. Gidi gan no wá bá mi. The more you are coming out to cover Wasiu, the more I'll be bringing it out. And when I mean families, these are families. Àwọn ẹ̀jẹ̀ lélẹ̀. Àwọn ẹ̀jẹ̀ lélẹ̀. So táwọn ẹ̀jẹ̀ bá lè máa sọ̀rọ̀ báyìí. Ṣé ń gbọ́? Ẹ̀yin tẹ́ ń bọ́ta cover Wasiu, go and take several seats. Go and take several back seats. I rest my case. Now, ẹ jẹ́ kí sọ corona inquest ká wá lọ sí ti ìgbẹ̀yìn. Please, for now, I will implore everybody, ẹ jọ̀ọ́, ẹ má attack spending. I saw a lot of update shows yesterday pé spending pretend ni, ipe ó fọ́ọ̀mù dídákú tó dákú yẹn ni. I am coming out to tell you with my full chest this morning pé spending ò form dídákú yẹn. I used to think spending is like prime boy. Ipe n tó lára tó ga ni. But tẹ́ bá wo spending lánàá yẹn, ọmọ bọ̀tá ni spending. Bọ̀tá vibes ló fún wa ńbẹ̀ yẹn. Ọmọ yìí gbàwẹ̀ kò jẹ́ sààrè. Ṣé ń gbọ́ mi? Ó tún wá lọ́wọ́ hooded top, straight shirt tó thick nínú ooru burúkú yẹn. Wọ́n dẹ̀ sọ pé Naija bó ṣe wá ń sìn, ó ní heat wave ń wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ṣé ń gbọ́ mi? Ó wá dúró wọṣọ yẹn. Ọmọ kékeré ni spending, ọmọ kékeré pátápá ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí láàárọ̀ yìí, ẹ ní ṣe kò ń gẹ́ ibi bó ṣe wù kó kéré mọ́. Mo tún gbàdúrà fún yín láàárọ̀ yìí. Tí bí bá wà níta, Olúwa bá mi ṣe yín mọ́lé. Tí bí bá wà nulé, Olúwa bá mi ṣe yín mọ́ta. Gbogbo ojú tó wò mí láàárọ̀ yìí, àtẹ̀yin tẹ́ máa wò mí, àtẹ̀yin àti ìdílé yín, bó ṣe wù kó kéré mọ́, ibi tóbi ni ó kéré, ẹ ní bá wọn nípinnu ẹ̀. Tailor tó ń ránṣọ òkú sẹ̀ kò ní mọ measurement yín lórúkọ Jésù. Spending ṣe kò ń gẹ́ ibi ni. Ṣèbí jẹ́jẹ́ ni spending wà ní London kó tó cross over sílùú mi tó kọ́ sí yẹn. Mohbad wé pé ọbẹ̀ dùn tán kó òun pe ọ̀rẹ́ òun kó wá bóun jẹ. Ọmọ kékeré pátápátá ni spending ẹ jọ gbogbo abiyamọ, ẹ bá mi fàdúrà wọn lọ́wọ́. Kó má kábàámọ̀. Ìgbà tó gbé tí spending bọ́ta tó bú aṣọ tó da omi lé lórí. Ẹ̀yin Muslim ní kíní yẹn máa yé. Ó kọ kíní kan sára ẹ̀, kéwú ló fi kọ́. Kẹ́lẹ̀ mọ́ pé ọmọ yẹn kéwú gidi gan ni. Ó ní conscience, kò ń ṣe ọmọ tó máa wá fi irọ́ bò tọ́mọ́lẹ̀ fún wa.
òótọ́ lọ́ọ̀yà ẹ fẹ́ gbàbọ̀dè ṣùgbọ́n lọ́hùn ò ní fún ṣe. Am I communicating? Wọ́n nígbà tó bọ́ aṣọ kùmùṣà bí kílẹ̀ yìí Muslim máa ń pè kéwú ló fi ya tàtú sára kéwú kẹ́ lè mọ ibi tọ́mọ yìí sìn dé. Nínú oṣù Ramadan tá wà yìí ó ti sọ ó níyà yẹn ò ní jẹ òun gbé wọn ò ní parọ́ mọ́ òun gbé wọn ò dẹ̀ ní parọ́ mọ́. Spending ránú gbà lánàá Wùnmí náà sí ọmọ lọ́wọ́ ìgbà tí Wùnmí lọ sí coronavirus ọ̀nà òròjọ́ débì kan ó dúró fún over 3 hours. Ìgbà tó yá Wùnmí sọ pé òun fẹ́ bomi adájọ́ yìí náà ni ó ní káwọn fámìlì ẹ̀ fún lómi kẹ́ni kankan má fún lómi nínú ibẹ̀ yẹn. Ó ló ti rẹ̀ wo òun fẹ́ jókòó wọ́n ní kó dúró wọn gbé chíà fún bọ́ ọmọ yìí ràánú gbà ìtọ́rọ́ lọ́wọ́ mọ̀ pé kò mọ́wọ́ kò mẹsẹ̀ ni. Am I communicating? Ẹjọ́ nítorí Ọlọ́run mo fẹ́ kẹ́ bá mi soft pedal fún spending. Àbí kò yé yín? Ẹ má ti attack ẹ. Ẹ má ti attack ẹ. Please. Ẹ mọ̀ pé tí n bá rí nǹkan màá wá sọ fún yín. He is not forming anything at all. Ṣé ń gbọ́ mi? Spending is not deceiving anybody. Kò pretend ó wà nú àwẹ̀ kò jẹ́ sáré nínú ibi tó ń gbóná yẹn. So please soft pedal for him. Ṣé ń gbọ́? Ẹ bá mi dìyẹn mú. Falana bọ́ta lánàá ó sọ pé òun ti stop. Ó lóun ò ṣe lọ́ọ̀yà àwọn mímọ́. Wọ́n ní tí ò bá nídìí obìnrin òun jẹ́ kú mólú àfi tí kú bá múlé olúlé wọn lọ. I will tell you what is happening now for free. Ṣé rántí pé mo sọ fún yín pé Falana ní kóhun tó lè continue iṣẹ́ yẹn káwọn tó lè mọ ibi táwọn máa gbé ojú ẹjọ́ dà. Ṣé nǹkan tí mo sọ exactly sister Yabos doctor dehydration àti fatigue ni then. Ẹ jẹ́ ká dúró de on the 15 ká tó conclude pé ó ti gbàbọ̀dè. Ṣebí 15 máa tó dé. Ẹ jẹ́ ká dúró de 15. Ṣé ń gbọ́? Ẹ jẹ́ ká dúró de 15. Please. Èmi ń dúró. I'm standing on behalf of spending now. Ẹ dúró de 15. Ṣé ti gbọ́? Ẹ má worry. Má gbé yín débẹ̀. Ṣé gbọ́? Now, ṣé gbogbo yín rántí pé mo sọ fún yín pé kò ṣe pé Wùnmí ló decide láti lọ ṣe secret DNA tó lọ ṣe yẹn. Falana ló sọ fún pé káwọn tó lè continue ẹjọ́ táwọn fẹ́ ṣe yìí. Ṣé ń gbọ́ mi? Ó ní kó lọ ṣe secret DNA. Ẹ bá mi dìímú sọ́wọ́ yín, ẹ má dé mọ́lẹ̀ bẹ́yẹn. Now, ìgbà tí Wùnmí ṣe DNA tí DNA come out negative. Ṣé ń gbọ́ mi? Negativity DNA yẹn ló jẹ́ kí Falana sọ pé òun ò ṣe mọ́ because kò sọ́nà tó lè gbé gbà. Wùnmí máa ṣe DNA eventually. Gbogbo ayé dẹ̀ máa rí pé ọmọ yẹn ò kí ń ṣọmọ Mohbad. Falana ò dẹ̀ fẹ́ jẹ́ kórúkọ òun bàjẹ́ bó tiẹ̀ ti jẹ́ pé ó ti ń jẹ́ kó bàjẹ́ díẹ̀díẹ̀ báyìí kó tó withdraw. Èmi ń sọ̀rọ̀ DNA fún yín látijọ́ ẹ sọ pé mò ń parọ́. Reason tí Falana fi stop nìyẹn. Kò ń ṣe pé torí à ń halẹ̀ mọ́ lórí social media. Ẹ gbàgbé ẹ̀. Mo mọ̀ pé àwa tá à ń sọ̀rọ̀ lórí social media no. We have voice. We have voice. Either they like it or not. Forget it. We have voice. And when I mean voice, strong voice. They are all watching us, listening to us. Honestly. They are all listening to us. Àbíkọ́ tí mo sọ yé yín. Ìtorí pé Falana ti rí pé negative ní DNA yẹn. Ẹjọ́ wo la tún fẹ́ rò. Ṣé rántí pé ìgbà tí kíní kọ́kọ́ bẹ̀rẹ̀ mo sọ fún yín pé ìjà pro bono ni Falana rò bóun fẹ́ wá bá Wùnmí jà. Ìgbà tí Wùnmí lọ bá Falana, Wùnmí ò sọ fún Falana gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Wùnmí sọ fún Falana ní pé Naira Marley àti Sam Larry wọ́n pa ọkọ òun. Naira Marley fẹ́ jogún gbogbo owó Mohbad tó wà lọ́wọ́ Naira Marley. Naira Marley ò fẹ́ gbé sílẹ̀. Ìjà yẹn ni bàbá Falana rò bóun fẹ́ lọ bá Wùnmí jà. Ó wọnú ibẹ̀ tán.
ó wọnú agbádá omi Wùnmí tán lórí pé a lot was now unfolding. Am I communicating? Ìgbà tí Wùnmí kọ́kọ́ bá ṣe ń gbọ́ mi, Wùnmí ò sọ fún gbogbo òótọ́ tó wá ń ṣẹlẹ̀ ńsìn. Let me now put something out to you there. You will never see me coming out to lie to people. You will never see me coming out to give people different narrative. Because, Sherry, most of àwọn tó ń wò wáyé náà, àwọn tó ń ṣe lawyer gbogbo wọn yìí, they watch social media. They listen to some of our what we say. That is why I make sure nǹkan tí n bá rí evidence. Àbíkó yín, nǹkan tí ò bá dá mi lójú kọjá nǹkan mi, mo ò ní bọ́ta láti wá sọ fún yín pé bó ṣe rí nìyẹn, because I hate misleading. Ó dàbí lánàá téèyàn kan sọ pé wọ́n rí mọ́tò Elégùṣì ní corona inquest. Báwo ló ṣe possible? Ìgbà tó sọ fún mi, mo bèrè lọ́wọ́ ni, mo ní ẹ fún mi ní photo. Mo ní tẹ́ ẹ bá ti fún mi ní photo, irọ́ lẹ̀ ń pa, ẹ gbàgbé ẹ̀. Mo sọ pé tí ẹ bá ti fún mi ní photo yìí pé ẹ rí mọ́tò Elégùṣì ní corona inquest lánàá, irọ́ ló ń pa. Ẹ jẹ́ ẹ má bá wọn sọ o. I don't know Elégùṣì. Tó bá dé wà bá sọ, but tọ́n bá ti mú photo, gbogbo wa la ní fóònù tó dancing, digital phone ní gbogbo wa ń lò. Even ẹni tó ń lo pẹ̀kẹ́lẹ́ mesh gan, ó lè ya photo. Àbí ẹ sọ pé ẹ rí mọ́tò Elégùṣì, ó park síbẹ̀. Gbogbo yín ò dẹ̀ lè ya photo. Irọ́ ni mo hate láyé mi. The fact pé ẹ fẹ́ ṣe justice for Mohbad, ẹ má jẹ́ ká fi rọ́kun. Àbí kò tí mo sọ yẹn, mo ti sọ fún yín times without number. Tó bá sọ nǹkan, tí n bá rí pé mo sọ kíní yẹn pé kò rí bẹ́ẹ̀. Ẹ rí pé gba ọ̀rọ̀ Davido, mo bọ́ta, mo wá ṣàlàyé fún yín dáadáa. Gbogbo yín sọ pé wọ́n rí mọ́tò Elégùṣì. Ṣé ń gbọ́ mi? Ẹ rí mọ́tò Elégùṣì. Kò cost yín anything láti ya photo náà. Ẹ wá ń gbé kiri pé Elégùṣì wá sí corona inquest. Why? If you don't, tẹ́ bá fi picture yẹn síta, tí n bá bá yín bú Elégùṣì yànmáyànbá, ẹ má kì mí mọ́. Until I see that picture, mọ́tò Elégùṣì pọ̀ wà ní inquest, mi ní bá yín sọ. Ẹ̀yin tẹ́ dẹ̀ ń bá wọn gbé kiri, desist from it. Tá bá sọ pé à ń wò tọ́, ẹ má jẹ́ ká fi rọ́kun. Àbí nǹkan tí mo sọ yẹn, ẹ bá mi dìyẹn mú. Now, kí ni mo wá sọ lọ fún yín? Ìgbà tí Mohbad tó lọ bá, ìgbà tí Wùnmí lọ bá Falana, ìjà pro bono ló ní kó wá bóun jà. Pro bono mean pé tíyàn bá ní estate ní a lot of properties. Ṣé nǹkan tí mo sọ yẹn, estate ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn. Kíyàn ní a lot of properties. Tíyàn bá ní estate, tó fẹ́ bá wọn jà kán lè gba estate yẹn padà. So, percentage ló máa fi sanwó fún Falana. Wọn ò tí ní sanwó fún Falana. Ṣé ń gbọ́ mi? Wọn ò tí ní sanwó fún Falana until tó bá jàjà yẹn, tó bá wọn win case yẹn. Now, when Wunmi went to meet Falana, he told Falana pé, ṣé mọ̀ pé nǹkan tó lọ sọ fún Gistlover náà nìyẹn. Ṣé rántí? Ó ní àwọn Naira Marley ti pa Mohbad ìtorí kán lè gba royalties ẹ̀. So, ìjà tí Falana wá gbà nìyẹn. Ṣé ń gbọ́ mi? Ìjà tí Falana wá jà nìyẹn. Ìgbà tí Falana débẹ̀ lórí pé a lot of shenanigans ló wà no case yẹn. Now, ó yìí fẹ́ bá wọn jàjà yẹn lọ. Ipe well, ẹ jẹ́ ká yìí máa jà lọ. But unfortunately, ìgbà tó wá sọ pé kí Wùnmí lọ ṣe secret DNA. Ṣé ń gbọ́ mi? Níbi tó ti lọ ṣe yẹn. Now, the DNA came out to be negative. Mo ń challenge hospital yẹn sẹ́. Àti chamber yẹn, ṣebí mo ti dárúkọ wọn. Àní kán bọ́ta kán sọ pé kò wá síbẹ̀. Àdẹ̀ tún mú Wùnmí kó lọ ṣe ń bò mí. Ẹ̀yin olórí burúkú aláyé bàjẹ́. Tẹ́ ẹ lè ṣe rere láyé. I'm antecedent yìí náà lórí social media. Ẹ fẹ́ fi rọ́bù tọ́. Kò tó ẹ̀ tó èyí tó téyìn ẹ̀ dàbí ẹyin ìgòrò yẹn. Aṣẹnu jẹ́bẹ̀jẹ̀bẹ̀. Agbégo wèrè ìgò tó tà ní £5 lórí social media. Agbe yẹn sójú aláyé bàjẹ́. Irun ẹ̀ dàbí kọ̀ǹkọ̀n. Agbe sójú a máa debunk nǹkan tèmi ń sọ. Ta di yálà ìyá ẹ̀ níbi táwa ti ń sọ̀rọ̀. Ta ló mọ̀ yálà ìyá ẹ̀ rí tí ò bá ń ṣayé pé Zuckerberg ń fún yín ní tọ́rọ́ kọ́bọ̀.
Abẹ́ gbọ́ mi. Now, Benny, eyín ẹ̀ dàbí gbẹ̀gìrì. Ṣé ń gbọ́ mi lọ? Kí ni mò ń sọ lọ? Ṣé ń gbọ́ mi? Now, ìgbà tó wá lọ ṣe DNA yẹn, the DNA came back negative. Falana wá wò pé eléyìí máa ba orúkọ jẹ́. Eléyìí máa ba chamber jẹ́. Ẹ dẹ̀ mọ̀ a lot of work. Ọjọ́ sísùn, ọjọ́ másùn, ọjọ́ má pebi jẹ. A lot of work. Tí Falana contribute sínú orúkọ ẹ̀, kórúkọ ẹ̀ tó di Falana. Kọ́ wá sọ pé olórí burúkú ọmọ táyé ẹ̀ ti bàjẹ́. Ọmọ tó jẹ́ pé wọ́n máa tó jí àkàrà ẹ̀, ìyẹn Wùnmí. Àwítọ́ wọn pọ́nlé, àpọ́nlé ni síwà ìtẹ́ ẹ̀ pé Wùnmí ni Wùnmí jẹ́ àṣànà. Àṣànà, olóbò pàdì, olóbò dámidámi, olóbò souvenir, olóbò buy one get one free. Ọmọ tó ti fòbò báyé jẹ́ olórí burúkú ọmọ, mo ti dọ́dọ̀ tiẹ̀, máa gbé wọn débẹ̀. Ẹ jẹ́ sọ ti Falana. Ṣé ń gbọ́ mi? So I'm telling you this for free now. Ṣé ń gbọ́ mi? Falana, ó yọwọ́ pátápátá just because DNA wa negative. Ẹ jẹ́ ìjà wo la tún fẹ́ jà? Because at the end of the day, tí Wùnmí wá gbọ́ ọmọ àlè wá, kò lè mú kankan kúrò ní ẹrù Mohbad. Èyí tó wọn àti olórí burúkú ìyá ẹ̀ tó jẹ́ pé òkú ẹ̀ ló máa gbé wá l'Amẹ́ríkà tó wà yẹn, òkú ẹ̀ ló máa gbé padà sí Nàìjíríà. Èyí tó wọn àti ìyá ẹ̀ ti jí yẹn ló máa jí mọ́. Wọn ò tún rí mi jí mọ́ bó ṣe wà yẹn. Because okay, DNA proof pọ́nmọ́ wà negative. Ẹ jọ ìjà wo la tún fẹ́ jà? Ẹ sọ fún mi. Ìjà wo la tún fẹ́ jà? Because gbogbo ìjà tá ń jà ẹ̀ náà ká lè mọ́kú tó pa Mohbad. Then kí ti bàbá Mohbad má gbé. Because wọ́n ti sanwó ẹ̀mí Mohbad fún ìyá Mohbad already. Ìyá Mohbad olórí burúkú, ìyá Mohbad. Ṣé mi ni wọ́n fi ohun lẹ̀ fún? Ayé ẹ̀ máa bàjẹ́ sórí kan nílé ni ìyá Mohbad. Màá gba okùn ẹ̀mí ẹ̀, ó máa já sí mi lọ́wọ́. Mo ń wo ṣe fún ẹ tẹ́lẹ̀ ní ìyá Mohbad. Mo ń ro tí Mohbad mú ẹ lára ni. Ìwọ ń pe Tinubu. Ṣé Tinubu ló ń sanwó dátà mi? Bàbá Tinubu ẹ gbà wá o. Ẹ bá jẹ́ kí Bukky dá sí justice of Mohbad mọ́. Ṣé justice mo ti correct ẹ, o tẹ̀ tí ń pe o pe Bukky gbèsè mọ́ sí, o ti pe Bukky gbèsè. Pass mark. Ṣé justice of Mohbad ló ń pe ìyá Mohbad? Ṣé justice of Mohbad? Justice of Mohbad. Bàbá wa Tinubu, ẹ má jẹ́ kí Bukky gbèsè dá sí justice of Mohbad mọ́. Ìyá Mohbad, ibẹ̀ ni mo sọ fún ẹ pé tó bá wá all shades of daft. Ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ṣé Tinubu ló sọ fún mi kí n tó dá sí tẹ́lẹ̀ ni? Àbí Tinubu ló ń ra dátà fún mi? Mi ti wá sọ́dọ̀ ẹ̀. Now kí ni mo ń sọ lọ? Ìgbà tí Falana rí pé ibi tọ́rọ̀ ń lọ, ó máa ba ojú òun jẹ́, ó máa ba tòun jẹ́, ló ṣe hands up. Am I communicating? Nǹkan tí ó ṣe dá sí nìyẹn. Kò ń ṣe tó rán attack ẹ̀. Gbogbo yín ó jẹ́ kẹ́tì mọ̀ náà. A public person should be ready to take bullets. When I mean bullets, mi sọ pé bullets tó ń yìn níbọn o. Èébú, èpè, gbogbo nǹkan, you should be able to take it. Wọ́n pe kíní kan ní thick skin. À ń sọ̀rọ̀ àwọn lọ́yà. Ṣé Facebook ló máa kọ́kọ́ bú Falana ni? Tó wá sọ pé wàhálà àwọn Facebook ti pọ̀jù, àwọn social media á àtàkì òun. Wọ́n fẹ́ bò òun lórúkọ jẹ́. Falana, when you call yourself a public person, you should expect such. You should expect such. Àbí kan tí mo sọ yé, irú àwa kékeré gan tó yẹ pé agbọ́njú mọ bàbá Falana ni. Sọ pé wọ́n àtàkì wa ká give up. So why is Falana giving up? Falana kàn fi social media attack yẹn, ó fi cover up ni. DNA Wùnmí ló jẹ́ kó give up because the DNA prove every shade of negativity. Kò sí ẹ̀jẹ̀ Mohbad kankan bẹ̀ bó ti hùn kó kéré mọ́. Everything tó ń check fún negative 100%, negative. Mo wá ń bèrè pé ṣé Mohbad ò top up ni? Now ẹ jẹ́ kí n tún wá gbé yín débẹ̀ tí bàbá Falana nìyẹn. Ibi tí Wùnmí ti ṣe olórí burúkú ọmọdé. Ayé mà níkà o.
mo yìí máa sọ kinní kan sẹ́ mo mọ̀ pé bàbá Mohbad gbìyànjú ṣùgbọ́n ìgbìyànjú wọn ò tó bó tiẹ̀ jẹ́ pé òkú ayé nìyá Mohbad ó ti gbàbẹ̀ tẹ́lẹ̀ ó ti gba owó òkú ọmọ ẹ̀ ṣé ń gbọ́ mi tí n bá ti jáde máa fẹ́ àwọn fọ́tò kan wọ̀nyí Wùmí control life Mohbad títí gbogbo yín tẹ́ ń gbèjà Wùmí sẹ́ mo gbàdúrà fún gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan mo gbàdúrà fún gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan tí ọmọ yín bá ti dàgbà tó bá fẹ́ fẹ́yàwó irú ìyàwó bíi Mohbad irú ìyàwó bíi Wùmí irú ìyàwó bíi ìyá Mohbad òun lọ́lọ́run bá mi fún ọmọ yín ọkùnrin tí ẹ bá wá ní ọmọ ọkùnrin irú ìyàwó tó níwà ìwà bí ìwà Wùmí tó jẹ́ ọmọ obìnrin tó jẹ́ ọmọ ọkùnrin òun lọ́lọ́run bá mi fún ọmọ yín obìnrin. Wùmí fìyà jẹ Mohbad tí Ọlọ́run bá ń wo ìyàtọ̀ ọmọ Wùmí yẹn fi jẹ Mohbad lásán Wùmí ò ní nísinmi bó ti wùn kó kéré mọ́ orí àìrójú àìráyè ló máa ná gbogbo owó Mohbad sí tán kò ní gbé ní ayé pàtọ́re tó máa fi kú lórúkọ Jésù Wùmí fìyà jẹ Mohbad mo máa dissect nǹkan kan fún yín láàárọ̀ ṣe rí ẹ tí Mohbad mú gangan as PA as manager Wùmí lé ọmọ yẹn lọ náà ẹ jẹ́ kí n sọ bí tí Wùmí fìyà jẹ ọmọ èdè fún yín tí Mohbad bá fẹ́ mú àwọn tó máa jó fún àwọn tó máa jó lẹ́yìn Mohbad Wùmí ló ń dictate ẹni tó máa jó fún ẹni tó máa ṣe manager Mohbad Wùmí ló ń sọ fún anything tí Mohbad bá máa ṣe wọn bí aláya Mohbad dá tí Wùmí ò bá tí ì fọwọ́ sí wọn bí aláya Mohbad dá kó ṣe now ibo ni mo wá ń gbé yín lọ Mohbad ní manager ṣé ń gbọ́ mi manager tí Mohbad fúnra rẹ̀ gbà Wùmí lé manager yẹn lọ ó sọ fún Mohbad pé òun ò fẹ́ kò wà competent ṣé ń gbọ́ Wùmí wá lọ gbé ṣìgìdì tó dàbí ọkùnrin olórí burúkú ṣèyí ibi tó bá wà lẹ́ni òkú ẹ̀ ló máa fi ránṣẹ́ sáwọn òbí ẹ̀ òkú ẹ̀ ló máa fi ránṣẹ́ sáwọn òbí ẹ̀ ṣèyí ṣìgìdì tó jẹ́ manager Mohbad tó fi kú ìwọ mò ń bá wínsìn Wùmí wá lé manager gidi lọ ṣé ń gbọ́ mi ó wá lọ mú ṣèyí wá àmọ́ bí tó ti mú ṣèyí wá now ẹ wá jẹ́ kí n gbé yín débẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lẹ́ni tẹ́ yìí máa wo fídíò yìí ẹ ní tẹ́nítì kà ìkà ò ní tẹ́nítì yìí mo wá dúró inú àwẹ̀ láwàá yìí because NSPPD à ń ṣe anniversary 4 years anniversary lọ́wọ́ mo mọ̀ pé àwọn kan máa sọ pé ó ń gbàwé ó ń ṣépè ẹ ní ṣe oríire ibẹ̀ lè pè yẹn máa ti dùn iṣẹ́ jù ṣé ń gbọ́ mi mo ń gbàdúrà fún gbogbo yín tẹ́ ń wò mí láàárọ̀ iṣẹ́ ẹ ní tẹ́nítì kà ìkà ò ní tẹ́nítì yín tàbá wá wo ẹni tó wà nínú ayé yín lọ́wọ́lọ́wọ́ tó jí ọ̀tá ni tó ń ṣe bí ọ̀rẹ́ tó jí ọ̀tá ni tó ń ṣe bí ìyá tó jí ọ̀tá ni tó ń ṣe bí bàbá tó jí ọ̀tá ni tó ń ṣe bí ẹbí Ọlọ́run á bá mi fún yín ní spirit of discernment láti mọ̀ wọ́n láti kúrò lára wọn. Wùmí wà nínú ayé Mohbad ṣe mọ̀ pé mo sọ fún yín wọ́n plant Wùmí sínú ayé Mohbad ni kó lọ carry out evil plan ẹ̀. Wùmí lé manager gangan tí Mohbad gbà Wùmí lé lọ Wùmí wá lọ mú ṣìgìdì tó ń ta epo sí ó wá lọ gbé wá ìyẹn ní ṣèyí olórí burúkú tó dàbí he is a she is a he ó wá lọ mú wá ó wá fi ṣe manager Mohbad náà kò wá ń ṣe bí tí mò ń lọ nìyẹn wọ́n ní ṣèyí bóyá ló máa ẹ lọ wo page ẹ̀ gbogbo promotion tó promote Mohbad lórí page ẹ̀ wọ́n ní kò ju fídíò 3 lọ ẹni tí mo pè ní manager mi ẹ jẹ́ kí n mọ gbé yín débẹ̀ Wùmí wá lé manager gidi manager Mohbad lọ ó wá lọ mú ṣìgìdì wá Ṣèyí ṣé wá rí Ṣèyí the fact pé Mohbad ń sunkún lójoojúmọ́ pé àwọn Naira Marley ń fìyà jẹ òun wọ́n kúrò ní Naira Marley house ṣé kí ṣọ́ọ̀kì yín Ṣèyí tó jẹ́ manager Mohbad ó yìí ń bá wọn Naira Marley ṣe back to back tí Wùmí dẹ̀ mọ̀ ṣóyẹ yín ṣá ibẹ̀ làdúrà yẹn ti wá pé ẹ ní tẹ́nítì kà ìkà ò ní tẹ́nítì yín ẹ gẹ̀tẹ̀
Ṣèyí tí Wùnmí lọ mú wá ipe kó wá di manager Mohbad. The fact ipa àwọn Mohbad ti kúrò ní Mania House. Ṣèyí yìí ń bá wọn Naira Marley ṣe back to back. Wùnmí dẹ̀ mọ̀ pé Ṣèyí ń bá wọn Naira Marley ṣe. Ẹ jọ̀ọ́, báwo ni Mohbad ṣe fẹ́ láṣìírí? Ó ti di dandan pé Mohbad yìí wà nínú ilé Mania House yẹn kò kàn wá ń bẹ̀ physically ni because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ abẹ́ ẹ̀gbọ́n mi wọ́n yìí lọ ń relate ẹ̀ fún Malian. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ Wùnmí yìí ń give back fún Mohbad fún Naira Marley. Abẹ́ gẹ̀tẹ̀. Because Wùnmí ń sọ sí pé gbà táwọn kúrò ń bẹ̀ àwọn kan sì lọ ń sọ̀rọ̀ fún Naira Marley. Wùnmí ò ní ṣe oríire olórí burúkú ọmọ. Olóbò àdògán. Olóbò pẹ́pẹ́yẹ. Àjẹ́. Mo ti sọ fún ẹ ẹyẹlẹyẹ ń jẹ ṣọ́ra. Tó bá bí pọ̀ rí ìyá láyà ẹ̀dá sẹ́. Sá ogun àbí kí ìyá ẹ sa ogun. Kò ní ìdíkẹ́ wá sunkún lórí social media. Ẹ lọ bá àwọn babaláwo yín. Ẹ ti ṣe lóògùn kò jẹ́ nì. Ẹ ti ṣe lóògùn kò jẹ́ nì. Èmi sọ fún yín pé sẹ́ ta ní òkè níwájú Ṣẹ́gun Bábẹ́lì yín. Ẹ ní ṣí oríire àti ẹ̀yin àti àwọn babaláwo yín ikú ló máa pa yín. Àní mò ń dí ẹ̀yin sẹ́ ẹ lọ bá àwọn babaláwo yín ẹ ní kí n máa po ẹ̀jẹ̀ ẹ ní kó lọ yìnbọn sẹ́ kó bà mí. Ògún kíyù bí ọ̀rọ̀ àwọn ọmọbìnrin. Ògún kíyù. Ó ń dà pátápátá mo láìkí èdè Benin gan mi kàn mọ́ sọ ni. Ògún kí ọ̀yọ̀ fi o. Ẹ ní ṣoríire. Ẹ wá rí pé èrí mi mú ẹ rógùn ṣe. Ẹ wá ń bọ̀ta ẹ wá bá Kanradé ẹ ń pe Tinubu. Tí Tinubu bá dá sí lọ́nà tí ò jẹ́ kó yẹ á gba èpè tó máa fi kú sórí tróònù tó wà yẹn ló máa gbà. Tó bá yẹ pọ́n lè mú Ṣèyí sílẹ̀ kan pa kíyàwó Ṣèyí pa ìyẹn ni kọ́kọ́ wá dá sí. Ṣé gbogbo yín gbọ́ mi? No, ẹ sọ fún mi. Wùnmí sọ pé báwo lẹ ṣe bá sọ pé kúrò níbì kan tó dẹ̀ yẹ pé mánéjà yẹn ó ń bá wọn Naira Marley ṣe back to back. Ẹjọ́ ṣán ti kúrò ńbẹ̀. Ẹjọ́ ṣèbọn yìí wà ńbẹ̀ because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mánéjà yìí máa relate ẹ̀ fún wọn. Tí Wùnmí dẹ̀ mọ̀ ẹ bá wa béèrè lọ́wọ́ Wùnmí ibo ló ti yọ mú Ṣèyí sí gidi wá. Ibo ló ti lọ Ṣèyí gbogbo ìṣẹ̀dá ẹ̀ pátá ẹ̀ ní ṣí oríire. Òkú ẹsẹ̀ Ṣèyí sí gidi wọ́n máa fòkú ẹ̀ ránṣẹ́ sáwọn òbí ẹ̀gbẹ̀yìn èmi tí mo sọ bẹ́ẹ̀ ni wo aya ni mò ń fọwọ́ lù ìkó ìṣọyàn. Abẹ́ gbọ́ mi ṣe rí pé ẹ bá wa pé Mohbad láàárọ̀ yìí ẹ bá wa pé Wùnmí láàárọ̀ yìí ẹ bá wa béèrè pé kí ni Mohbad ṣe fún gangan náà. Àjọ wo ni bàbá Mohbad kó lọ́wọ́ ìyá ẹ̀ tí ò san fún padà tó fi dé pé Wùnmí ó rí òun ìgbésí ayé ọmọ yẹn ó rí òun ẹ̀ tó bá tẹ̀ jẹ́ pé òun dókó kiri tọmọ ẹ ti rí ẹ lóríṣiríṣi ọ̀nà the fact pé ibi tẹ́tí máa mọ̀ pé gbogbo làákàyè Mohbad ló gbà tán Mohbad gangan mọ̀ kó tó kú sẹ́ ipò nǹkan lòun ní ọmọ yẹn Mohbad gangan mọ̀ ipò nǹkan lòun ní báwo lọkùnrin ṣe máa mọ̀ ipò nǹkan lòun lọ́mọ tó dẹ̀ tún accept ọmọ yẹn ẹ ti rí pé no be juju be that. Ògún kíyù. Abẹ́ get me. Ẹ get me ṣá. Now ẹ yẹ kí n tún gbé yín débẹ̀. Ẹ̀yin tẹ́ ń wò mí lẹ́ni àtẹ̀yin tẹ́ ti bí àtẹ̀yin tẹ́ ti bí ìjọ tí kọ́mọ yín tẹ̀ tó lọ lé ọkọ àbí lé ìyàwó ẹ máa ti gbàdúrà fún ẹ èyí tí ò tí bí gan máa sọ ọmọ mi tí n bá bí ẹ o báyìí ló ṣe máa rí fún ẹ o báyìí ló ṣe máa rí fún ẹ o ò ní ṣìgbé o because àwọn ọmọ tó wà ń tàǹsìn àwọn ọmọ ọ̀rọ̀ ilé ayé ni wọ́n ilé ayé wọ́n ti sáré kọjá kádàrá kò sí àǹfààní kankan kò sí èrè tí èèyàn fẹ́ jẹ nínú òbò wọn mọ́ ibi ìgò ò ní wùnbùnú wọn ẹ jẹ́ ká lọ wo Wùnmí dáadáa ṣó tiẹ̀ ní ṣé nǹkan kò ń ṣe oh Jesus Christ
wọ́n wá máa wá ibi tó máa lọ bá sí pé àwọn fẹ́ kọ. Gbogbo yẹn notice sí pé gbogbo kan máa gbé ọmọ àlè fọ́kọ ó ti wá wà rampant nsìn ní Nàìjíríà. Mo sọ fún gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ń wò mí lẹ́ni. Àníṣe kẹ́ tó fi owó ṣe ìkómọ, kẹ́ tó fowó ṣe ọjọ́ ìbí kan ọmọ, ẹ lọ fi owó yẹn ṣe DNA. Ẹ lọ wo gbogbo social media nsìn. Ọ̀rọ̀ pé ọkùnrin kan, bàbá kan, ó bí ọmọ ọdún 2. Relationship ò tí pẹ́. Ìgbà tó máa discover òun kọ́ ló lọ́mọ. The same thing náà nílẹ̀ Igbo. Mo rí yẹn náà lórí internet ní last week. Bọ̀bọ́ yẹn ti máa ń wá bá girl yẹn sùn nínú ilé. Bó ṣe ka mọ́ nìyẹn. Àwọn bàbá boy, àwọn bàbá ọkọ woman yẹn, ó wá ń béèrè lọ́wọ́ pé kí ni confidence àwọn pé gbogbo ọmọ tó bí fún bàbá yìí kò ń ṣe ọmọ àlè. Ó wá sọ pé àwọn máa lọ ṣe DNA. Gbogbo yín tẹ́ ń wò mí lẹ́ni, gbogbo ẹ̀yin ọkùnrin. Kò bá jẹ́ ọmọ yín tó ti dàgbà. Mo mọ̀ pé èmi ò ní fẹ́ banú ara ẹ̀ jẹ́, á lóhun ò fẹ́ ṣe. Ṣùgbọ́n wọ́n sọ pé tí ọmọ àlè tí ilé bá wà tí ó tó ń tòrò, ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà. Nǹkan tó mú MKO Abíọ́lá nígbà ayé ẹ̀ tó jẹ́ pé táwọn ìyàwó ẹ̀ bá ti bímọ, DNA ló máa kọ́kọ́ ní kó lọ ṣe kó tó gba àwọn àsọmọ. Ẹ̀yin olórí burúkú tẹ́ wá sọ pé bàbá Mohbad ò nẹ́tọ̀ọ́ láti béèrè DNA lọ́wọ́ Wùnmí. Tó bá jẹ́ pé ọmọ tó ṣe dáadáa, ọmọ tó ṣe nọ́mà, á ní bàbá Mohbad ò lẹ́tọ̀ọ́. Ọmọ tó ti ká pé ó máa dúrọ́ọ̀gì Mohbad, á fi ògùn sí lódùsùn láti lọ jẹ, láti lọ dóko. Gbogbo orin ẹ ò mọ́. Inú Malian house, òun ló fi ń ṣe reservation of òbò. Tó bá ti mú pàrágà tán, orí òbò ẹ̀ lọ́wọ́ ń tọ̀ sí. Abẹ́ gbọ́ mi. Wọ́n ní táláṣẹ́wó bá lọ tó bá lọ ní ọkọ, ó lọ rìsẹ́ẹ̀sì ni. Recession ló lọ, ó yìí máa padà máa ṣiṣẹ́ aṣẹ́wó ẹ̀. Òun ló fà á lánàá ṣe gbọ́ spending sọ ní court. Ó nígbà tó ń lọlé, ó ní Wùnmí lọ aṣọ mọ́ Mohbad lọ́rùn. Olórí burúkú ọmọ tọ́ọ̀gì yìí. Ọmọ tó jẹ́ pé láìpẹ́ láì jìnà, àwọn ìyá ẹ̀ máa jàkàrà ẹ̀ ni. Ó máa dúró ìṣẹ́jú 10 fún òun àtìyá ẹ̀ ni. Ìyẹn Wùnmí ni mò ń bá sọ̀rọ̀ nsìn. Wọ́n ní tó bá ti ń bá Mohbad jà, ó máa bọ́ṣọ lọ́rùn ni. Tout, ọmọ àlè, ọmọ òfò, ọmọ tí ò lálùbáríkà, ọmọ táyé ń ṣépè fún. Ó ní gbélé ayé ṣe ohun rere Wùnmí, gbogbo ẹnu mi mo fi sọ. How are you sleeping? And I know you are not even sleeping. You don't even sleep. Kò sóhun lójú ẹ̀. Ó lè sùn. O mama ti inú àdánwò kan bọ́ sínú àdánwò kan ni. Ìjọ tí tọ́lọ́run bá ti sọ pé òkùnkùn máa ń borí mọ́lẹ̀, ìjọ yẹn lẹ máa borí mi. Àti gbogbo àwọn tó ń jà fún justice, ìjọ yẹn lẹ máa borí wọn. Ìjọ tọ́lọ́run bá ti kọ sínú Bíbélì pé òkùnkùn tí ń borí mọ́lẹ̀, ìjọ yẹn lẹ máa borí gbogbo àwọn tó ń jà fún justice. Ṣùgbọ́n tí ò bá ti jẹ́ bẹ́ẹ̀, gather they will gather. If their gathering is not of God, gbogbo yín máa perish ni. Nínú ìpayín kínkín, nínú ìkáwọ́mọ́rí ìfẹsẹ̀jọlẹ̀, òun lẹ máa ti lo gbogbo ìtókùnú ayé yín, gbogbo ẹ̀yin tẹ́ support Mohbad, tẹ́ support Wùnmí. Àbọ̀rọ̀ bí òye yín. Wọ́n ní tó bá ń jà báyìí, ó máa bọ́ṣọ lọ́rùn, ó máa tapara, ó máa mú nǹkan, ó máa fọ́ mọ́lẹ̀. Òun ló ṣe mú tó fi ọ̀bẹ gún Mohbad. Ó ti mọ́ lára kó máa mú nǹkan, kó máa pa nǹkan mọ́lẹ̀, kó máa ṣe olórí burúkú ọmọ. Ibi tẹ́jẹ̀ tí máa mọ̀ pé nǹkan tó ń ṣe nìyẹn. Ẹ wò gbà táwọn àwọn NDLA tán lọ sílé wọn. Ẹ wò bó ṣe ń fò báwọn NDLA yẹn, bó ṣe máa ń bá Mohbad gangan jà nìyẹn. Ṣé gbogbo yín rántí? Spending sọ statement kan. Ó nígbà táwọn dé junction lé àwọn. Ó ní Wùnmí fẹ́ bọ́lẹ̀. Ó fẹ́ máa lọ sí hòtẹ́ẹ̀lì lọ sùn. Olórí burúkú ọmọ. Ṣọ́ọ̀fì hòtẹ́ẹ̀lì ṣẹ́ ni. Sórí bàbá ọmọ owó yẹn kò ní gbé lé ayé
kó jèrè ọmọ yẹn èmi ni mo sọ bẹ́ẹ̀ nǹkan tó mú Mohbad tí ò jèrè nǹkan tó mú bàbá Mohbad tí ò jèrè Mohbad sórí bàbá ọmọ ọwọ́ ẹ̀ yẹn kò ní gbélé ayé jèrè ọmọ yẹn èmi tí mo sọ bẹ́ẹ̀ ni jẹ́ ń bọ́ ṣọ ẹ̀ lè rí mi jẹ́ ń bọ́ sí wòwò kí n fi ṣépè yẹn ẹ̀ lè rí mi o mo fẹ́ sáré bọ́ ṣọ fi ṣépè yẹn ẹ máa gbóhùn mi o bọ́tẹ́ ẹ̀ lè rí mi mo fẹ́ bọ́ sí wòwò fi ṣẹ́ èpè bàbá ọmọ yẹn píjámàsì mọ̀ ẹ jẹ́ ń bọ́ ṣọ mi. Wùnmí bí wà tí bàbá ọmọ owó ẹ̀yẹn ṣó ń gbọ́ bí ẹ̀ ṣe jẹ́ kí Mohbad dúró kó parí iṣẹ́ tọ́lọ́run láyé bí bàbá ọmọ owó ẹ̀yẹn bí ò ṣe ní pẹ́ láyé tó kò ní jèrè ọmọ tó wà lọ́wọ́ yẹn èmi tí mo sọ bẹ́ẹ̀ ni Wùnmí mo fi full chest mi sọ ni ẹ tún bá mi kọ́ọ̀tù eléyìí ẹ tún bá mi kọ́ọ̀tì eléyìí ẹ̀yin olórí burúkú aláyé bàjẹ́ àwítán wọ́n sọ pé wọ́n ń kọ lẹ́tà sọ́lọ́ ọlọ́pàá Manchester kó wá mú èmi àbó lórí burúkú nìyí ni ọlọ́pàá béèrè pé kí ni tàwọn ń bẹ̀ wọ́n lọ́mọ kú ẹni kan wá mú mi torí mò ń wá justice ẹ ní ṣe oríire Wùnmí ọ̀nẹ́rẹ̀ lọ́lọ́jà ń jẹ Wùnmí bó o ṣe jẹ́ kí bàbá Mohbad jèrè àti wọ́n àti bàbá ọmọ tó wà lọ́wọ́ ẹ ní jèrè ọmọ yẹn lórúkọ Jésù èmi tí mo sọ bẹ́ẹ̀ ni ẹ ní jèrè ẹ tó bá kú ìṣẹ́jú kan kẹjẹrí ẹ máa fojú sunkún ẹ máa káwọ́ mórí fẹsẹ̀ jọlẹ̀ ni èmi tí mo sọ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ìwọ ṣọ́ mi padà. Ìwọ fẹ́ ká èèyàn ní o fẹ́ ká èèyàn lẹ́yìn ọ̀kan and you want to live a good life. Let me tell you for free now, Wunmi. Sórí gbogbo àwọn non-entities, àwọn olórí burúkú, àwọn tó ń wáyé wá ṣe rere tó ń gbé jáde yẹn. I got no time for them. Read my lips. I got no time for them. Abogbo. I don't have problem with your child. Ọmọ kékeré tó wá lé ayé ẹ̀ kò sọ pé kó lọ dóbò kò sọ pé kó lọ dóko kó lọ gbé bàbá ṣé yàn ló ní kó lọ dó ẹni tí ò lówó lọ́wọ́ ni ṣé yàn ló ní kó lọ gboyún lọ́wọ́ ẹni tí ò ní future ambition ni why tó ṣe wá fẹ́ forí ẹ̀ pé tó wá ṣe ń gbébọ̀ lọ́dọ̀ Mohbad abẹ́ẹ̀gẹ́ tiẹ̀ ni abẹ́ẹ̀gẹ́ tiẹ̀ ni why tó ṣe wá ń gbébọ̀ lọ́dọ̀ Mohbad olórí burúkú ọmọ òrógún ológun dàyàdé náà wọ́n jẹ́ kí sáré gbé yín débẹ̀ ṣé wọ́n ti pé Wùnmí sọ pé according to àwọn ọlọ́pàá ẹ̀yin ọlọ́pàá gbogbo ìṣẹ̀dá yín náà ní ṣoríire ẹ̀yin ń cover oríṣiríṣi mo yìí ń bọ̀ wá bẹ́yìn according to them wọ́n ní Mohbad ní wound tí Mohbad ò dẹ̀ ní wound o but ẹ jẹ́ ká gbà pọ́n ló ní wound wọ́n ní ẹ̀jẹ̀ ń dà profusely lára ẹ̀ ṣé ń gbọ́ mi wọ́n ní ẹ̀jẹ̀ ń dà profusely lára Mohbad ẹ wá ń gbé bọ̀ láti Ìkòròdú tó ti lọ kọrin ìwọ ìyàwó tó sọ pé wọ́n ẹ̀jẹ̀ ń dà profusely lára ẹ̀ ẹ wá déjọ́ ó ti fẹ́ Wùnmí ọwọ́ tó fi flag yẹn ò ní fi gbélé ayé ṣe ohun rere láyé bọ̀ yeah ṣé ń gbọ́ mi wọ́n sọ pé ẹ̀jẹ̀ ń dà profusely lára Mohbad tó bá jẹ́ òótọ́ o ṣé ń gbọ́ mi Mohbad yẹn lẹ wá gbé ṣé ń gbọ́ mi ó wá dé junction nílé yìí ó wá ní o fẹ́ bọ́lẹ̀ o fẹ́ lọ sùn sótẹ́ẹ̀l ẹjọ́ ẹ̀yin ìyàwó rere lọ́dẹ̀dẹ̀ ọkọ who does that mo ń sọ fún yín láàárọ̀ ìṣẹ́ pé àwọn ìyàwó kan wà wọ́n máa ń fi ẹ̀mí wọn lélẹ̀ ṣe pé kọ́kọ́ wọn lè jẹ́ èèyàn Wùnmí irú obìnrin wo ni wọ́n fẹ́ gbogbo ìgbà tí Mohbad ń go through nǹkan tó ń go through nígbèsí ayé Wùnmí kí ni nǹkan tó ṣe Wùnmí èmi béèrè lọ́wọ́ ẹ̀sìn ó sọ pé o nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ ó ń ṣe dáadáa sọ́kọ ẹ̀ accepted spending God bless you spending dẹ̀ ti bá wa là
ó ní Mohbad, ó ní CY, George níta ló ń jẹ́ CY, ó ní Mohbad's girlfriend, you are a girlfriend, àgbésùn ni ẹ́, àgbésùn tí ò bímọ fún Mohbad ni ẹ́, gbé ọmọ lọ fọ́lọ́mọ. Abẹ́ get mi. Wùmí mò ń bí ẹ̀sìn sẹ́, gbogbo ìgbà tí Mohbad ń sunkún tó ń ṣe ìpayín kíkí, tíyà yẹn ń jẹ́ back to back, bó tẹ̀ jẹ́ pé Ọlọ́run ti gbà fún, ṣùgbọ́n nínú ẹ̀ ó ń jẹ ìyà, ọ̀bọ ẹ̀ ń làágùn, ìwọ̀n ara ẹ̀ ní òjì àmọ̀. Wùmí, kí ló ṣe sí? Wùmí, kí ló ṣe sí? Àwọn obìnrin kan wà níbẹ̀ wọ́n sọ fún yín pé ìgbà tọ́kọ mi tí kinní kan ṣẹlẹ̀, mo bọ́ta, mo sáré báyìí fún, a máa ń wo NSPPD. Àwọn obìnrin yẹn máa sọ nǹkan tán ṣe, ọkọ mi nǹkan kan ṣe báyìí, mo sáré ṣe báyìí, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ wà nílé ọkọ, tọ́lọ́hun ò dẹ̀ ní bá mi jẹ́ kí ilé ọkọ yín dàrú, kò ní sẹ́ni tó máa tú yín ká. Abẹ́ gbọ́ mi. Wùmí, àní mo fẹ́ fún mi ní example kan tó bá ti lè mú nǹkan ẹyọ kan tó ṣe pẹ̀lú evidence Wùmí, wàláì tàláì, máa bọ́ta, máa praise ẹ. Wùmí, fi kọ́kọ́ wọ̀n mí sẹ́, ìgbésẹ̀ tó gbé gbogbo ìgbà tí Mohbad ń cry for help, ìgbésẹ̀ kan tó gbé, sọ fún mi sẹ́, I will praise you. But unfortunately, kàkà kó gbé ìgbésẹ̀, eré ikú kọ́mọ yẹn kú, eré ẹ̀ ló ń sá. Tí ò bá ṣe bẹ́ẹ̀ ni, ẹ sọ pé ọmọ ń bleed, ẹ wá ní dé junction Lẹ́kì, ò fẹ́ bọ́lẹ̀ lọ sọ́tẹ́ẹ̀lì, ò ní ṣe oríire. Láti èní lọ, gbogbo kó tó bá wọnú òbú ẹ kò ní le mọ́. Òbú ẹ ò ní grip okó mọ́. Gbogbo kó tó bá wọnú òbú ẹ, lágbára Ọlọ́run lórúkọ ẹ̀jẹ̀ Jésù, mo dúró ni mo sì sọ. Gbogbo kó tó bá wọnú òbú ẹ, kò sí bó ṣe lè le tó, ó sì ń le, tó bá ti ń wò bohùn mi báyìí, ó máa dẹ̀ni. Ó léyàn, ó ń bleed. Ẹ̀dẹ́ junction lẹ́yìn, ó wá ló fẹ́ lọ sùn sótẹ́ẹ̀lì. Tó bá jẹ́ pé lóòótọ́ Mohbad ló ní ọmọwọ́ ẹ̀, gbogbo eré ló máa sá kí bàbá ọmọ ẹ má kú, ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lẹ́yìn, àyè máa rí àwọn kan tó jẹ́ pé wọn ò sí pẹ̀lú ọkọ mọ́, but wọn ò gbàdúrà kó má dá fọkọ yẹn látàrí ọ̀dàlẹ̀, ìtorí ó dá sí wọn ni. Èyí tí ò dá sóbìnrin gan, obìnrin yìí ń ṣàdúrà fún. A sọ pé bí ò bá tẹ̀ ń ṣe ìtorí ìkọ̀kan, ìtorí ọmọ tó pa wá pọ̀. But just because ọmọ ò pa Mohbad àti Wùmí pọ̀, ló ṣe fi ìyà ń jẹ Mohbad, ló ṣe fi Mohbad ráre, ló ṣe jẹ́ kí Mohbad kúkú ẹ̀sìn. Ó wá ní ìwọ fẹ́ jókòó, ó fẹ́ jèrè ọmọ ọwọ́ ẹ̀, ó fẹ́ jẹun ọmọ ọwọ́ ẹ̀, ò ní jẹ́, tó bá kù ṣẹ́kújú kan kò jẹ́. Your seat will be vacant. Your seat will be empty. Tó bá kù ìṣẹ́jú kan, kí ìwọ àti bàbá ọmọ tó na ọmọ ọwọ́ yẹn, kẹ́ jẹ́ wọn mọ́. Wọ́n máa fi yín ṣàwátì ni, èmi tí mo sọ bẹ́ẹ̀ ni. Abẹ́ gbọ́ mi. Abẹ́ gbọ́ mi. Wùmí ò lè sáré kí Mohbad má kú, because ìgbà tó ń bọ̀ nínú ayé Mohbad, intention pé mo fẹ́ wá gba owó lọ́wọ́ ẹ̀, mo fẹ́ wá jogún ẹ̀. Àbí kò yín, intention tó gbé lọ sínú ilé yẹn nìyẹn. Ìyàwó mi, ẹ̀ńkọ́ mi, fóònù yẹn mo fi ń ṣe chat. Tẹ́ bá mọ second number ẹ lè pè mí síbẹ̀. Ìyàwó mi. Ṣé nǹkan tí mo sọ yé yín? Ẹ gbàgbé ẹ̀ náà, ẹ̀yin tẹ́ ń wò mí. Boyfriend èèyàn gan tí yóò tí máa fẹ́, tẹ́ ẹ̀ tí fẹ́ sílé. Tí boyfriend yín bá ń go through wàhálà, tẹ́ ẹ̀ bímọ fún, abẹ́ get. Tẹ́ ẹ̀ bímọ fún, ẹ máa sáré ni tí nǹkan kan bá ṣẹlẹ̀. Àní tí Wùmí bá lè fún mi ní evidence ẹyọ kan, ipe nǹkan tó ń ṣe nígbà tí Mohbad tó ń sunkún sínú tí ò lè sún síta. Wàláì tàláì. Máa bọ́ta, máa pray fún. Máa praise ẹ̀, bá support ẹ̀. Ẹni tí yóò bá ní nání, gbogbo yẹn mọ̀, nǹkan tí yóò bá like yẹn máa ń ṣe yamayama ni. Nǹkan tó mú Wùmí tó fi ṣe Mohbad yamayama ni, because kò like ẹ̀. There was nothing called love
love ti ẹ ti pọ̀ jù. There was nothing ṣe fẹ́ tún gbọ́. Wọ́n ní gbogbo bóun àti Mohbad bó ṣe fẹ́ra tó. Wọ́n ní bíyà ni Mohbad bá sùn pé ẹ máa rún. I am saying this now with my full chest. Wọ́n ní bóun àti Mohbad ṣe fẹ́ra tó. Wọ́n ní Mohbad ò bá sùn pé ẹ máa rún. Ipe ọkọ àtìyàwó fẹ́ dóko, ó fẹ́ dóbò. Mo sọ fún yín pé Mohbad ní girlfriend ní Birmingham. Ìgbà tó wá last yẹn. Ẹbí olórí burúkú Paulo bí àkókò Mohbad wá Birmingham. Mohbad lọ sí Birmingham. Ó lọ rí girl yẹn ńbẹ̀. Ẹbí Dàróṣà ṣé kò wáyà owó fún ẹnìkan ní Birmingham. Ẹ lọ wo Mohbad tó bá wà láàrin obìnrin. Ó máa lọ́mọbìnrin yẹn bẹ́ẹ̀ tó fẹ́, tó need the love, tó need cuddle. Cuddle tí Wùnmí ò fún. Ìfẹ́ tí Wùnmí ò fi wọ́n. Bó ti ẹ̀ jẹ́ pé ìfẹ́ ń gún Mohbad ńgbà yẹn, ṣùgbọ́n Wùnmí ò fìfẹ́ yẹn wọ́n. Gbogbo èyí tẹ́ ń wò mí lénìí. Ẹ lè fi ọkọ àbí kò yé yín. Protection tẹ́ máa fún ọkọ yẹn ni pé kó má kú, kí ẹrù èèyàn méjì